Warrior. 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 Kò sí ìgbà tí kò ní dogun. Mò ń tẹnu mọ́ pé kò sí ìgbà tí kò ní dogun. Ṣùgbọ́n tó bá máa dogun, ọwọ́ yín ni yóò ti wá. Nítorí nǹkan tí àwa fẹ́ yìí, a máa gbà á. Kò sí nǹkan tá ẹ lè ṣe sí. Warrior. 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 Orílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá. Ọmọ ogun ilẹ̀ Yorùbá. Kò sí ìpadà sẹ́yìn. Ọmọ ogun ilẹ̀ Yorùbá. Kò sí ìpadà sẹ́yìn. Ọmọ ogun ilẹ̀ Yorùbá. Kò sí ìpadà sẹ́yìn. Ẹ wo àwọn Fúlàní, ẹ wò bọ́n ṣe ń ṣe ní ìlú Àkúrẹ́, bọ́n ṣe ń ṣe bí ọlọ́ba, bọ́n ṣe ń ṣe bí ọlọ́ba. Ẹ wo fídíò àwọn Fúlàní tí wọ́n mú ní Àkúrẹ́ tí wọ́n gbé ìbọn AK-47 nínú gáràjì Àkúrẹ́. Ẹ wò wọ́n, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ fetí sílẹ̀ nínú fídíò yìí. Ẹ gbọ́ àwọn ọ̀rọ̀, ẹ gbọ́ àwọn àṣírí kan lórí ìjà àgbà méjì nílẹ̀ Yorùbá. Ajá tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ o. Àwọn Fúlàní ọ̀daràn yìí, àwọn Fúlàní agbénipa tá à ń pariwo yìí, wọ́n ti wà nílẹ̀ Yorùbá o, wọ́n lọ o. Wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ láabi wọn lójoojúmọ́ lóòrèkóòrè. Ìkànnì fídíò tí mo fẹ́ fi hàn yín yìí, fídíò àwọn Fúlàní tí wọ́n mú ní Àkúrẹ́ tí wọ́n ń gbé ìbọn AK-47 tí wọ́n ń gbé káàkiri. Ìjẹ́ ẹ mọ irú iṣẹ́ láabi tí wọ́n ti fi ìbọn yìí ṣe bí? Ìjẹ́ ẹ mọ bí tí wọ́n ti ń bọ̀, tí wọ́n ti ń gbé ìbọn yìí bọ̀? Ẹ mọ tí wọ́n fẹ́ fi ìbọn AK-47 yìí ṣe mọ tán fẹ́ fi ṣe kó tó di pé ọwọ́ pálábá àwọn ṣoṣegi. Àwọn Fúlàní agbénipa yìí gulegule wọ́n ti wá ń pọ̀ nílẹ̀ Yorùbá. Sunday Igboho dẹ̀ pariwo títí kó tó di wípé gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá wọ́n pé bíríkótó, wọ́n pé bìrìkòtò, wọ́n mú wọn fi sátìmọ́lé nílùú Kútọnu. Báyìí ojú wa ti wá ja, àbójú wa ò já bí? Olóyè Ìgbòho òòṣà, owó baba dámì, akọni ni ọ́, akíkanjú ni ọ́. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn ọmọ Yorùbá, àwọn àgbààgbà Yorùbá, ìlú máa jó lọ ni wọ́n lù fún ọ. Ṣùgbọ́n àwa kan wà tá a dúró gbẹ̀ngbẹ̀ng lórí Yorùbá nation. A dúró gbẹ̀ngbẹ̀ng lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Àwọn Fúlàní agbénipa yìí wọ́n dáwọ́ iṣẹ́ láabi wọn dúró. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn ọmọ Yorùbá míì wọ́n ròyìn pé eré là ń ṣe. Ṣùgbọ́n ó dìgbà tí ọ̀rọ̀ Fúlàní agbénipa yìí tí wọ́n bá wọlé sí wa lára tán látó máa mọ̀ yìí pé kíjìpá kìí ṣàwọ̀. Wọ́n ń pariwo ìbò, wọ́n ń pariwo ìbò 2023. Bẹ́ẹ̀ làwọn kan wọ́n ń jójú ẹlẹ́sìn rìn, ìlú ẹlẹ́sìn rìn ó ń jó tẹ̀lé àwọn olóṣèlú káàkiri. Àsìkò yìí ló yẹ ká jókòó ká mọ ibi tá à ń lọ. Àwọn Fúlàní agbénipa yìí ṣẹmọṣẹ́ láabi tí wọ́n ti ṣe nílẹ̀ Yorùbá láti bí ọdún bíi 4 or 6 sẹ́yìn ní gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ mọ iye èèyàn tó ti kú. Ṣùgbọ́n àwọn olóṣèlú kan jókòó síbì kan wípé àwọn fẹ́ káwọn ọmọ Yorùbá kán dìbò fáwọn ní 2023. Ìjẹ́ yẹn ṣe é ṣe bí? Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń pa ọmọ Yorùbá, táwọn Fúlàní agbénipa bẹ̀rẹ̀ sí ń pa wá, àwọn olórí kan lẹ̀ Yorùbá wọn máa sọ̀rọ̀, wọn sọ̀rọ̀ di wákàtí ọ̀wọ̀ yìí. Gbogbo àwọn tán ti pa, kí ni ẹ fẹ́ káwọn ipò lẹ fẹ́ káwọn òbí wọn wà, ipò lẹ fẹ́ káwọn ìyàwó wọn wà, àwọn ọmọ wa, àwọn ọmọ bàbá tán ti pa, ipò lẹ fẹ́ kán wà. Ṣùgbọ́n lẹ́ni àwọn tó kù tó jọ ọmọ Yorùbá tẹ́mi wọ́n sì wà láàyè, àwọn lẹ wá ń bẹ̀ báyìí kán wá dìbò fún yín ní 2023. Kò ní ṣeé ṣe. Nítorí pé ìgbà tá a nídìí yín kẹ́ ẹ fáìtì fọ́mọ Yorùbá, gbogbo yín dákẹ́ síbẹ̀ ni. Ǹjẹ́ ẹ wo ìjàgbá méjì ń lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá? Olóyè Bọ́lá Ahmed Tinubu àti bàbá Afẹ́nifẹ́re, ìjà wọn lọ lọ́wọ́ tó dẹ̀ ń gbóná
nítorí wípé ìmọ̀lẹ̀ Yorùbá ìmọ̀ wa ò ṣọ̀kan mọ́, oníkálukú ń jà fún àpò ara ẹ̀ ni. Fídíò tí mo fẹ́ fi hàn yìí, kẹ́ wo ohun tí bàbá Afẹ́nifẹ́re, kẹ́ wo ohun tó bá olóyè Bọ́lá Ahmed Tinubu, ẹ wo ohun tó bá sọ ní ìdákọ́ńkọ́ ní àwọn sí ara wọn tán bára wọn sọ lórí ọ̀rọ̀ òṣèlú 2023. Ẹ wo fídíò yìí kí n tó máa tẹ̀síwájú. Àwọn APC bàbá máa mú ní primary mo sọ débẹ̀ fún ó lọ́wọ́ máa jọ ọ̀nà tán ni mo lè máa jọ ọ̀nà tán mo ní àbí ẹ̀nà ṣe sọ pé what money can buy what money will buy olóhùn sọ bẹ́ẹ̀ mílì tó máa mọ̀ tán nìyẹn tẹ́ bá máa jọ ọ̀nà tán tó bá gbé 20 million lẹ̀ wàá gbé 30 lẹ̀ tó bá gbé 30 lẹ̀ wàá gbé 40 million lẹ̀ ó ní bàbá ọdẹ gbàgbé strategies nìyẹn. Bàbá Afẹ́nifẹ́re yìí ó pe Bọ́lá Ahmed Tinubu èmi sí ìwọ ló pè wọnú ilé tó dẹ̀ paṣọ òótọ́ ọ̀rọ̀ wípé àwọn ọmọ Yorùbá àwọn Fúlàní agbénipa wọ́n ti pa wọ́n tán. This is the right time láti jà fáwọn ọmọ Yorùbá, ṣùgbọ́n ajá tó fẹ́ sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Lẹ́kì tó gate bó ṣe pa ọmọ Yorùbá tó, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn politician ilẹ̀ Yorùbá wọ́n máa sọ̀rọ̀. Báwọn Fúlàní agbénipa ṣe ń pa wá tó ilẹ̀ Yorùbá, tán ṣe ń gbébọn káàkiri, tán ń pa àwọn ọmọ Yorùbá, gbogbo àwọn politician, gbogbo àwọn àgbààgbà Yorùbá, àwọn ọba ilẹ̀ Yorùbá wọn ò sọ nǹkan kan. Ibo la wá ń lọ? Ọ̀rọ̀ òṣèlú yìí náà ni wọ́n ń bá kiri. Ẹni tó tún wá dìde tó jọ̀wọ́ gbogbo ohun tó ní, gbogbo property, gbogbo ọ̀rọ̀ tó ní, ó jọ̀wọ́ ẹ̀ fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá. Ó dìde, ó bẹ̀rẹ̀ sí ń jà fún wa pé a fẹ́ self determination. Ikú yìí ti ń pọ̀ jù nílẹ̀ Yorùbá. Òun lẹ pé bíríkòtò lẹ wá fi sátìmọ́lé nílùú Kútọ̀nù. Ẹni tó yẹ kí gbogbo wa gbárùkù tì, ẹ wá dìtẹ̀ mọ́, ẹ tì mọ́lé nílùú Kútọ̀nù. Ẹ rántí àti sùn nítorí pé ọjọ́ àti sùn lẹ́bọ. Àwọn bàbá yìí ń pariwo wípé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin politician ilẹ̀ Yorùbá, Yorùbá nation ó ní gbogbo ń tá a fẹ́, a lè bá àwọn Fúlàní ṣe pọ̀ mọ́. Ẹ wo bí wọ́n ṣe ń gbébọn káàkiri, ẹ mọye èèyàn tí àwọn Fúlàní agbénipa yìí, ẹ mọye èèyàn tán ti pa nílẹ̀ Yorùbá. Tí àwọn ọmọ Yorùbá tó máa tún wá mọ́ àwọn Fúlàní ìtàn tán bá mú wọn tán rí wọn gbámú, wọ́n á tún lọ fà wọ́n lọ́wọ́ ọlọ́pàá lọ́wọ́. Àwọn ọlọ́pàá tó jẹ́ pé Fúlàní tún ni wọ́n á tún lọ fà lé wọn lọ́wọ́, wọ́n á tún fi wọ́n sílẹ̀. Ó dà pé kéèyàn mú Fúlàní lọ bá àwọn ọ̀gá wọn làwọn ọlọ́pàá, nítorí pé àṣẹ màá wá látòkè pé kán fi wọ́n sílẹ̀ ni. Ilẹ̀ Yorùbá a kì í para wa, àti pààyàn ilẹ̀ Yorùbá ó ní wá lára, ó ní gbogbo ń tà ń ṣe yìí. Bá àwọn Fúlàní yìí ẹranko ni wọ́n ṣe é bá gbé. Àwọn Fúlàní agbénipa yìí wọ́n ṣe é bá gbé. La ṣe wò wípé in tó lè pè wájú ní pé kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀, kí Fúlàní Haúsá àwọn Fúlàní kan bá tiwọn lọ, káwọn Ìgbò kan bá tiwọn lọ, káwọn Yorùbá kan bá tiwọn lọ, kó ní kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀. Lórí wọn Nàìjíríà náà la ṣì wà, tẹ́ ń pariwo wọn Nàìjíríà wọ́n dẹ̀ ń pa ilẹ̀ ẹyọ kọ̀ọ̀kan. Ibi tó pa àwọn ọmọ Yorùbá dé, àwọn olóṣèlú kan nílẹ̀ Yorùbá, àwọn Bọ́lá Ahmed Tinubu, àwọn APC, àwọn PDP, wọ́n dẹ̀ tún fẹ́ káwọn tó kù tí wọ́n àti ìpa kan wá dìbò fún wọn 2023. Níbo ló ti ń ṣe yẹn? Níbo ló ti ń ṣe yẹn? Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jí gìrì, ẹ má jẹ́ káwọn Fúlàní pa yín tán nílẹ̀ Yorùbá. Ẹ má ṣàsùnpìyè, ẹ má jẹ́ káwọn Fúlàní pa yín tán nílẹ̀ Yorùbá. Mo mọ̀ wípé àwọn Yorùbá kan wọn lọ́rọ̀ gbọ́, dèdèrè ti dí mọ́ wọn létí. Báwọn politician tó bá tún gbégbá ìbò wọn tó bẹ̀rẹ̀ sí ṣe campaign káàkiri, àwọn ọmọ Yorùbá náà lè máa rí ń bẹ̀, wọ́n máa tìǹbà síbẹ̀. Ẹ mọ̀ ìyà, ẹlẹ́ran ìyà ní alára ìyà ní gbogbo yín. Bọ́ pariwo títí fún yín, dèdèrè ti wọnú etí yín. Owó tó fẹ́ fún yín kẹ́ fi dìbò ó lẹ́wà after. Ẹ máa ta ọjọ́ ọ̀la yín, ẹ máa ta fáwọn olóṣèlú.
àwọn tó ń ṣe olóṣèlú tó jẹ́ pé àwọn olè ńlá ni wọ́n, àwọn olè tó jí ọjọ́ ọ̀la wa, wọ́n jí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa. Àwa la fọwọ́ ara wa yan olè síbẹ̀. A fi ọwọ́ ara wa a fi yan olè, a fi ń dìbò, a fi PVC wa a fi ń dìbò yan àwọn olè tí ó ja ọjọ́ ọ̀la wa lólè. A fi ń dìbò fún wọn kán wà lórí àlééfà. Tó bá wà lórí àlééfà tán, wọ́n wá ṣe ayé wa rábaràba, wọ́n á ṣe ayé ọmọ Yorùbá, wọ́n á ṣe rúdurùdu. Òun ni gbogbo tẹ́ ń rí. Kìí ṣẹjọ́ Buhari, kìí ṣẹjọ́ ẹ̀, gbogbo wa la kó sí pápẹ́ Buhari, tá a mọ̀ pé bó ṣe máa rí rèé. A mọ̀ pé bó ṣe máa rí rèé, ojú wa ti wá là báyìí, la ṣe ń pariwo pé Yorùbá nation làwa fẹ́, àwọn ò fẹ́ wá Nàìjíríà. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má sàsùn piyè. Gbogbo bíkíbi tọ́mọ Yorùbá bá wà, ẹ jẹ́ ká wà vigilant. Nítorí wípé àwọn Fúlàní agbénipa yìí wọ́n wà láàrin wa ní àárọ̀, ọ̀sán, alẹ́, òru ni wọ́n ń káàkiri. Òun ni gbogbo tí mo fi hàn yín nínú fídíò yìí, páwọn Fúlàní agbénipa yìí wọ́n sì wà láàrin wa, wọ́n ń gbébọn káàkiri láti ṣọṣẹ́. Mo rọ gbogbo ọmọ Yorùbá pátápátá, no going back ni o ní ọ̀rọ̀ Yorùbá nation yìí. Self determination wa tá à ń ṣe yìí, no going back ni. Yorùbá nation shall surely stand one day. Ó dàbọ̀.